Gbogbo ẹ̀yin olólùfẹ́ fíìmù aládùn fíìmù olóyin, ǹjẹ́ ẹ ti wo The Psychopath apá kejì? Tí ẹ bá fẹ́ wo apá kejì múvì yìí, ẹ wò ó níbìkan nínú fídíò yìí láti máa ṣàlàyé fún yín bí ẹ ṣe lè wo apá kejì múvì yìí. Ṣùgbọ́n kí a tẹ̀ tó tẹ̀síwájú, ẹ lọ sórí comment section báyìí kẹ́ jẹ́ kí a mọ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù. Èmi ní tèmi o, Adébímpé Adédìméjì ni mo fẹ́ràn jù nínú múvì yìí tí ó sì kópa púpọ̀ nínú múvì yìí. Ẹ jẹ́ kí a mọ títí yín ní comment section báyìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ nǹkan tí ó ṣẹlẹ̀ ní apá kìíní, ṣé wọ́n máa padà rí Mobímpé àti àwọn ọmọ rẹ̀ méjèèjì mú? Orí apá kejì náà ni ẹ ti máa mọ̀. Ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní, ẹ sáré tètè lọ sórí Àpáta TV kí ẹ lọ wo fíìmù náà. Ẹ̀yin tí ẹ bá sì ti wò ó, ẹ jẹ́ kí a mọ nǹkan tí ẹ lérò pé ó máa ṣẹlẹ̀ ní apá kejì. Ẹ tẹ̀ sí comment section báyìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button kí ẹ sì tẹ aago tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ká bá lè send notification sí nígbà tí a bá drop new video sórí channel wa.